Ah, mo dé nítorí adé mo bọ̀ nítorí àbọ̀. Àṣàmú kọ yín dé, ọmọ àjèjà bí onígèrè, ọmọ kò bẹ́jà nígèrè ó bá gèrè jẹ́, ọmọ bẹ́jà nígèrè ó tún gèrè ṣe. Ìbàdàn májàmájà tí kọ́ra wájú lẹ́rú ni mí, Ìbàdàn lóòjó ìlú Ìbíkúlé, lóògùnmọ́lá olódògbò kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lójú ológun. Mo kí kábíyèsí ọba tilẹ̀ Ìbàdàn, ọba Abdulrasheed Ládọjà Adéwọ̀lú, kájọ pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, orúkẹrẹ ó máa pọ̀ sí kọ́mọ dàbẹ́rẹ́, kẹgbó kẹtọ́ bàbá. Gẹ́gẹ́ mo ṣe sọ, Àṣàmú Ìkọ́lé mi jẹ́ ọmọ àjèjà bí onígèrè, gbogbo orígun mẹ́rìndínlógún Ìbàdàn ni mo ti bá wọn ta. Ọmọ afọ́fúrá gamboro ni mí, ló di ń jó lókè ẹlẹ́ta. Lẹ́nìí, ètò Yorùbá Pọ́nbélé yín tuntun gorí àtẹ. Ìtẹ̀síwájú lórí òwe Yorùbá tó ní ṣe pẹ̀lú ẹ̀yà ara òní à ń bá bọ̀. Ní fọ́nrán tó kọjá, ojú ni a tọ́ka ní ìyẹn ní apá kẹrin. Lónìí, a ó mọ sọ̀rọ̀ nípa ẹnu. Àkọ́kọ́ tí a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa ẹnu ẹni la fi kọ méje. Ẹnu ẹni la fi kọ méje. You use your mouth to reject what you don't want to eat, what you cannot take. You say it out. Ẹnu ẹni la fi kọ méje. Èkejì, ẹnu lẹbọ. Kí ẹnu mi kó má pa mí, wọ́n máa wí bẹ́ẹ̀, ọmọdé ìkíyèsí ara ẹnu lẹbọ. Ẹnu ni ẹbọ. Wọ́n á tún máa pé mo fẹ́ lọ rúbọ ẹnu, wọ́n á máa sọ ní ọ̀rọ̀ pé mo fẹ́ lọ rúbọ ẹnu. Téèyàn bá ní òun fẹ́ lọ rúbọ ẹnu, wọ́n á sọ pé ó fẹ́ lọ jẹun ni. Wọ́n fi sọ pé òòṣà bí ọ̀fun òsì ojoojúmọ́ ní ń gbébọ lọ́wọ́ ẹni. Ẹlẹ́ẹ̀kẹta, ẹnu lówó igi osè ní kírun. Ẹnu lówó igi osè ní kírun. Wọ́n á tún máa wí pé ẹnu lè pa ni, ó sì lè gbani là. Ẹnu lè pa ẹni, ó sì lè gba ẹni. Tó bá sọ̀rọ̀ tó jẹ mọ́ nǹkan tí ó lè mú aburú bá ẹ, ó lè dára bẹ̀ bọ́ sínú sàárè. Tó lè sọ̀rọ̀ kí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ rẹ, kó gbàbẹ̀ di èèyàn ńlá, kó gbàbẹ̀ di olówó. Omi tútù ní tẹnu ẹja bọ́, ọ̀rọ̀ tútù ní ó tẹnu tèmi jáde. Àṣàmú kọ ọmọ àjèjà bí onígèrè. Omi tútù ní tẹnu ẹja bọ́, àti rí ẹnu níbẹ̀ yẹn. Ẹ̀kẹfà, ọ̀bọ̀bọ̀ tí rí bọ̀, awọ ẹnu. Ìkan tún nìyẹn, a rí ẹnu níbẹ̀ yẹn. Fẹnu mẹ́nu, fètè mètè, ó dífá fún ìwọ̀fà àlàbá torí òkú gbẹ lórí obì. Òkú gbígbẹ sì kí nílọ̀ pé ìwọ̀fà àlàbá ẹnu rẹ ni yóò pa ọ́. Ẹnu ìwọ̀fà náà lọ, ìwọ̀fà àlàbá ló padà pa ọ̀fà àlàbá o. Tó bá dọjọ́ iwájú a máa sọ̀tọ̀ nípa ìwọ̀fà àlàbá torí òkú gbẹ lórí obì. Bí ìwọ bá ní òwe mìíràn àbí àṣàrò mi tó ní ṣe pẹ̀lú ẹnu, dákun rán wa létí. Méje àbí mẹ́jọ láǹfààní àti rántí lásìkò yìí tá fẹ́ fi ṣe gbogbo aláǹfààní. Fún gbogbo ẹ̀yin tẹ́ lọ mọ́sọ̀yìnbó, tí ọ̀rẹ́ wa, olólùfẹ́ wa, ọ̀gá wa tó bá sọ pé fún ẹ ní òwe márùn tó ní ṣe pẹ̀lú ẹnu, ó yẹ kó lè rí márùn yọ jáde ní ẹbí. Tẹ́ bá fẹ́ lọ mọ́sọ̀yìnbó, ẹ kàn sí wa lórí ètò àti Yorùbá Pọ́nbélé lórí YouTube. Ẹ ó ní àǹfààní láti rí àwọn fọ́nrán tí ó lè jẹ́ kí ẹ lè gbáradì fún ètò mọ́sọ̀yìnbó. Àṣàmú kọ́ ṣe tán relé bàbá rẹ̀ lójúde Olúyọ̀lé. Ọmọ àjèjà ni mí, ọmọ tààrẹ fọmọ Ìgbèjì Òwu. Ọmọ àìjírí létí ìjóbi òkò bí òwú ọmọ ẹlòmíì. Ọmọ àtètè jí ilé wọn lókè òjé, àìtètè jí ilé wọn lókè àgòdè. Wíyà mo relé bàbá mi, dàbọ̀.